Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Social media lórí Oriyomi Hamzat.com. Ìjàmbá ṣẹlẹ̀ lánàá, onílé tají ni o. Wọ́n ti mọ nǹkan tán fẹ́ ṣe láti ìjẹrin náà ti wà lórí Facebook mi. A ti mọ̀ wípé iṣẹ́ ńlá náà ṣe. Ní Nàìjíríà kan náà ti ṣe nígbà tá a máa yẹ̀ wò. Àwọn èèyàn 150 ní ẹlò IP kí náà máa ń lò IP address 200 plus. Wọ́n lè yàn kan lè lo méjì lẹ́ẹ̀kan náà. Asáàrí pé èèyàn 150 ló wà lórí system lẹ́ẹ̀kan náà tí wọ́n ń dì pẹ̀lú social media ni. They were able to bring down my social media for hours. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀rù pé wò wá lánàá, ẹlòmíì follow àgídìgbò, ó follow Oriyomi-Hamzat.com lánàá. Wọ́n jù nù ní o, nígbà tá a dé ẹyẹ sí inú àrùn ni o. So they have brought down our Facebook. Wọ́n ti dín social media followers wa kù gan. Ó ti affect àwọn programs wa tá à ń ṣe. They actually want to crash it finally, like the way they crashed my YouTube. My YouTube channel has been crashed. My YouTube channel has been removed. So we need to start all over. The YouTube channel maybe 50,000, maybe 60,000 followers, 60,000 subscribers on YouTube. So we have to start afresh. So thank you. Mo rí pé tí ń bẹ̀rẹ̀ tí ń wọlé padà. A ti rí bí 500 followers báyìí bí. So lánàá ta open ẹ̀ padà. I am appealing to you pé ẹ bá mi subscribe sórí YouTube mi. Ṣé mọ̀ pé ìgbà míì wà tó yẹ pé tó bá ti fún wa ní issue lórí Facebook, a lè bọ́ sórí YouTube. Tí issue bá lórí YouTube, a lè bọ́ sórí Facebook. They have seen our social media as too powerful for them to curtail with their atrocities. So thank you so much. I ṣe gan ni o. YouTube address ni Oriyomi ó tó bẹ̀rẹ̀ rẹ̀ capital ni yòókù small letter. Hamzat H tó bẹ̀rẹ̀ rẹ̀ capital ni yòókù small letter. Rescue F tó bẹ̀rẹ̀ rẹ̀ capital ni yòókù small letter. Mission M tó bẹ̀rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn sá ètò ń bẹ̀rẹ̀ rẹ̀ ní capital. First letter capital. Oriyomi Hamzat Rescue Mission. Àwọn cap yẹn náà la fi change yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Oriyomi Hamzat Rescue Mission. Ẹ jọ̀ọ́ ẹ wá ẹ bá mi subscribe sí kí ẹ lè máa rí àwọn nǹkan tá a bá ṣe. Gbogbo yín náà lẹ ti mọ̀ di tán fi gbé mi. Petition yẹn ẹ ti mọ ẹni tó kọ, ẹ ti mọ ẹni tó fẹ́, ẹ ti mọ tí ọ̀fẹ́ á ṣe mọ́, ẹ ti mọ tá a ṣe tí ń bínú, ẹ ti mọ ohun tí gbogbo ẹ̀ kò sí nǹkan kan. Orí ṣe pọ́ lọ́sẹ̀ kan tí ó fi mí gún, kìí ṣe pọ́ mọ̀ mí rí, kìí ṣe pé mo mọ̀ rí ọwọ́ wàhálà mi tó pọ̀ lórí ọ̀rọ̀ kú tó pa Timothy dáadáa kẹ́yìn náà ní pé kásá dákẹ́ kí Timothy wò kú gbé o. So gbogbo àwọn tí wọ́n sì fẹ́ bímọ tẹ́lẹ̀ kọ́ ọmọ tí wọ́n náà kú gbé, wọ́n mọ̀ support ẹ̀ tó fẹ́ kí Timothy wò kú gbé. Ẹ tí ó sì fẹ́ bímọ kọ́ ọmọ òun ó kú gbé, wọ́n mọ̀ bínú tẹ́lẹ̀ tó fẹ́ kí Timothy wò kú gbé. Kò jù báyìí náà lọ. Gbogbo ẹni tẹ́ ń support wa tẹ́ ń pé ká mọ̀ sódodo lọ. Ọmọ tí náà ní kú dànù débi pé yóò kú gbé. Ẹni fojú sunkún ọmọ.
so kò sí nǹkan tá a ṣe mi ò wọ́n ní cyber crime wọ́n ní cyber bullying òun kò cyber bullying bọ̀ ìgbà tí àwọn kó ṣe release wọ́n ní under the cyber crime of 2015 so èmi ò ń wọ́ òkè o mi ò mú owó kan lẹ́yìn tí sápá mi kéde ọ̀dọ̀ àgbẹ̀ mi ọ̀pọ̀ ní ti crime kankan cyber crime mi náà ni pé mo dúró gbé kí tí mo tí ọmọ kù gbé o àgbẹ̀ tí mo tí ọmọ kù gbé náà ni crime tí mo commit o gbogbo ẹ̀yin tó kù dẹ́yìn náà ń sọ̀rọ̀ kí tí mo tí ọmọ kù gbé ẹ ti commit crime wọn ń wá yín bọ̀ wọn ìmú yín ni o wọn ń wá yín bọ̀ wọn ń wá kí o ní ti bá a ṣèjọba ìwọ́n sì ta ní ọmọ kù gbé la dáràn sí o so mo dúpẹ́ lọ́wọ́ yín o. One way. Àwọn sọ gbò yẹn àṣọ wà pé òrìṣà sírí àwọn tó wá jìyàn gbé lọ́dún tó wá mú yàn. Àwọn olóògbé náà sọ́ńtà pé ṣé kí n sọ pé ókè. Ló tí mo sọ ọdẹ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ social media Facebook. Ẹ̀yin tí ẹ bá kàn wò wá báyìí tẹ́ẹ̀tì sí ní Facebook wa ẹ follow wa padà ní page yẹn ẹ follow wa padà wọ́n ti yọ ọ̀pọ̀lọpọ̀ followers wa dànù wọ́n yọ dànù gan so wọ́n ti yọ dànù ẹ follow wa padà ẹ̀yin tí ẹ bá ti subscribe lórí YouTube wa ẹ subscribe lórí Twitter wa náà àti Oriyomi Hamzat official àti Oriyomi Hamzat official ni lórí Instagram wa náà Oriyomi Hamzat náà ní ẹ̀tẹ̀ lórí TikTok Oriyomi Hamzat official lórí TikTok yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tí ì follow mi bẹ̀ mo fẹ́ kẹ́ follow mi ẹ mọ̀ pé mi ò ń jó ń bẹ̀ mi ò kọrin mi ò ṣe nǹkan kan lọ títí ń bá kọrin bẹ̀ ìyẹn kan lọ́sẹ̀ ní tí mo fẹ́ fún lésì àwọn ará bí náà la fẹ́ fún lésì ìwà wọn tó mo mọ advice dáadáa ń bẹ̀ oríṣiríṣi ọ̀rẹ́ follow mi nígbà kan ṣe ni mo ti dé mo wá okay bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi Ọlọ́run nífẹ̀ẹ́ yín mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ sun ẹkún mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lánàá nínú àwọn àṣírí tó ṣẹlẹ̀ ẹjẹ́ ń túkàn ìgbà tá a jọ sọ̀rọ̀ nínú àwọn tó wá mú mi ṣe mọ́ sọ ẹjẹ́ sọ Ìbàdàn ìyá wọn ń gbé ìyá wọn wá ti dàgbà wọ́n wá pé ìyá wọn wà bí màmá yín sunkún lọ́rùn tó wá mú mi ní o ẹgbẹ́ tẹ́ ní àwọn sunkún náà ó sunkún pé wọ́n gbé mi ni yóò sì máa ṣépè fún àti gbé mi báyìí ó lè mọ́ mọ̀ pọ́ mọ́ wọ́n wá gbé mi àti ẹwà bínú àti ẹwà bínú àti ẹwà gbé mi pé kán máa gbé mi àgbàdà rí alọ́ọ̀dì 16 àgbàdà rí alọ́ọ̀dì 16 kọ́ mọ́ pé mo tá àṣírí dá àjọ sọ wọ́n mi ò dẹ̀ ti sọ fún yín pé kẹ́ mọ́ sí bẹ́ẹ̀ lọ wọ́n gbé mi mọ́ ẹ̀ nígbà tí gbé mi mọ́ ẹ̀mí ìkówó ìjọba ẹ̀mí ẹja lè ní kọjá yìí ní mo ṣiṣẹ́ mi ní àwọn èsì kówó lọ lórí láìsọ̀lẹ̀ àti gbogbo tí bá ń ṣe yẹ mọ́ ẹ̀yìn gan tí ìjọba ń ṣe ẹ̀yìn gan ẹgbẹ́ gbé bọ̀ ọlọ́wọ́ bá yín yanjú ẹ̀ kọ́nà ló gbé akalẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o àwọn èèyàn wa náà ní Ifẹ̀ wọ́n wà ní sàníìsì ẹ̀kan fìgbẹ́ yí ìgbẹ́ náà ni nígbà tẹ já sínú ẹrẹ̀fọ̀ táwọn kan náà wọ́n ti fẹ́ fàyè jáde tẹ tó ń la gidi tẹ wá ń yí mẹ́rẹ̀fọ̀ ẹ̀kan yí mọ́ gbẹ́ fìgbẹ́ fọ̀gbẹ́ fẹ̀rẹ̀fọ̀ fọ̀gbẹ́ ṣé èmi gbígbé ni ọ̀wà pé kẹ́ni jáde ẹ bá kó bẹ́ẹ̀ kẹ́ni ṣé èmi mo sọ pé ọmọ kúrì náà ṣé èmi mo fẹ̀sùn kàn àmọ́dá kan yín nìkan gbẹ́ ilẹ̀ pààyàn rẹ̀ ṣe lọ I didn't say it I was on the neck of the power that be tọ́ni bá a monitor case that's all wọ́n ti bá a monitor ẹ̀ ní nígbà tí ẹ pé gbogbo wa náà lọ́mọ Nàìjíríà àti láwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn téèyàn ti kú tó kú gbé àdẹ̀fẹ́ kí yẹn kú gbé finished just for justice ní àmẹ́bí Timothy rí àmẹ́ni kankan rí àwọn akẹ́ni ṣiṣẹ́ wa tó lọ́rùn wa according to the ethics of our job note according to the ethics of our job so thank you so much ẹ̀yin olólùfẹ́ wa ní abroad ẹ̀ní wá bí ṣùgbọ́n wa bí o àyàyà ẹsẹ̀ gbùdùgbùdù méje yàyà mẹ́fà mo gbé fún yín o yàrá pé èmi olólùfẹ́ kankan ní gbogbo ayé bó ṣe tó àwọn olólùfẹ́ òdodo ní olólùfẹ́ mi bíbélì sì ní ìwọ ọmọ òdodo sọ ọdún adúgbò tó dodo sọ wá lómi nípa àwọn àlọ sí trans amusement park right mo ti káwọn àgbàlagbà mo fẹ́ lọ bá àwọn ọmọ kékeré mo fẹ́ lọ kí wọn thank you so much once again I'm the humble servant that God sends to the market Oriyomi Hamzat the microphone wizard. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.